Ẹ ǹlẹ́ ńlẹ́ o gbogbo ẹ̀yin bàbá àti màmá, ẹ̀gbọ́n àti àbúrò tẹ́ ń gbọ́ mi nínú ilé, ẹ̀dẹ̀ ọ̀dá bí oore ọ̀fẹ́ yóò máa pọ̀ sí. Mo kí yín kú àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti ọ̀sẹ̀ yìí fún gbogbo àwa ìjọ tá ń tẹ̀lé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò èyí tí gbogbo ayé ń lò. Lọ́sẹ̀ yìí, orí ọ̀rọ̀ wa ni Mósè àti Míríámù ṣáájú àwọn èèyàn jíyìn. Mósè àti Míríámù ṣáájú àwọn èèyàn jíyìn. A sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ 1 sí 3, 11 sí 13, 17 sí 18 àti 20 sí 21. Ẹ́kísódù orí 15 là ń ti lọ kẹ́kọ̀ọ́. À ń lọ kẹ́kọ̀ọ́ ní ẹsẹ̀ 1 sí 3, ẹsẹ̀ 11 sí 13, 17 sí 18 àti 20 títí dé 21. Ẹnìkan ó béèrè pé kí ló dé tá ń yọ ọ́ kà báyìí? Ìdí tá a fi ń yọ ọ́ kà ni pé àwọn ẹsẹ̀ Bíbélì yẹn gùn. Tá a bá sì ní láti kọ́ gbogbo ẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan, yóò gba àkókò tí yóò ju èyí tí a ní oore ọ̀fẹ́ rẹ̀ ní kíláàsì ìkẹ́kọ̀ọ́ wa kọ̀ọ̀kan lọ. Ìdí nu tí àwọn tí wọ́n fi ṣètò rẹ̀ fi ní ká yọ ẹ̀kọ́ yẹn kọ́ bí a ṣe ń lọ kọ́. Lọ́sẹ̀ yìí bí mo ṣe sọ fún wa, Ẹ́kísódù orí 15 ni. Ṣé Bíbélì yín wà láwọ̀ọ́rọ́wọ́tó yín? Ẹ ṣí sí Ẹ́kísódù orí 15. Ẹ jẹ́ a jọjọ kà láti ẹsẹ̀ 1. Ẹ́kísódù orí 15 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1. Ìwé mímọ́ kà nínú Bíbélì Yorùbá, Bíbélì mímọ́ báyìí pé nígbà náà ni Mósè àti àwọn ọmọ Ísírẹ́lì kọ orin sí Olúwa. Wọ́n sì wí pé, èmi ó kọ orin sí Olúwa nítorí tí ó pọ̀ ní ògo, àti ẹṣin àti ẹlẹ́ṣin ló bì ṣubú sínú òkun. Olúwa ni agbára àti orin mi, òun ni ó sì di ìgbàlà mi. Èyí ni Ọlọ́run mi, èmi ó sì fi ìyìn fún Ọlọ́run bàbá mi, èmi ó gbé e lékè. Ológun ni Olúwa, Olúwa ni orúkọ rẹ̀. Ẹsẹ̀ 11. Ta ni ó dàbí ìwọ, Olúwa, nínú àwọn alágbára? Ta ló dàbí ìwọ, ológo ní mímọ́, ẹlẹ́rù níyìn tí ń ṣe ohun ìyanu? Ìwọ na ọwọ́ rẹ, ilẹ̀ gbé wọn mì. Nínú àánú rẹ ni ìwọ fi ṣe amọ̀nà àwọn ènìyàn náà tí ìwọ ti rà padà. Ìwọ sì fi agbára rẹ tọ́ wọn lọ sí ibùjókòó mímọ́ rẹ. Ìwọ ó mú wọn wọlé, ìwọ ó sì gbé wọn sínú òkè ìní rẹ. Olúwa, ní ibi tí ìwọ ti ṣe fún ara rẹ láti máa gbé. Olúwa, ní ibi mímọ́ náà tí ọwọ́ rẹ ti gbé kalẹ̀. Olúwa yóò jọba láé àti láéláé. Ẹsẹ̀ 20. Àti Míríámù wòlíì obìnrin, arábìnrin Árónì, ó mú ìlù ní ọwọ́ rẹ̀. Gbogbo àwọn obìnrin sì jáde tẹ̀lé e, tí àwọn ti ìlù àti ijó. Míríámù sì dá wọn lóhùn wípé, ẹ kọ orin sí Olúwa nítorí ó pọ̀ ní ògo, ẹṣin àti ẹlẹ́ṣin ni ó ṣubú sínú òkun pupa. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ẹsẹ̀ wúrà wa fún ọ̀sẹ̀ yìí, ẹsẹ̀ láti rántí, ẹsẹ̀ àkọ́kàn ó ní ẹsẹ̀ 20 èyí tí mo kà tán. Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ 20. Ìwé mímọ́ kà ń bẹ̀ lẹ́ẹ̀kan sí pé, àti Míríámù wòlíì obìnrin, arábìnrin Árónì, ó mú ìlù ní ọwọ́ rẹ̀. Gbogbo àwọn obìnrin sì jáde tẹ̀lé e, tí àwọn ti ìlù àti ijó. Àti Míríámù wòlíì obìnrin, arábìnrin Árónì, ó mú ìlù ní ọwọ́ rẹ̀. Gbogbo àwọn obìnrin sì jáde tẹ̀lé e, tí àwọn ti ìlù àti ijó. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Lẹ́ẹ̀kan sí mo kí wa kó àbọ̀ sínú ẹ̀kọ́ èyí tó gbẹ̀yìn fún oṣù ìkẹsàn-án
okòólélẹ́gbàá ọdún àti ẹyọ mẹ́rin yìí. Tẹ́ ẹ̀ bá gbàgbé, ẹ̀sìn ọ̀rọ̀ wa tá a ti ń wò láti bẹ̀rẹ̀ oṣù yìí òun ni àwọn aṣíwájú tẹ́ pẹpẹ ìsìn, àwọn aṣáájú tẹ́ pẹpẹ ìsìn. Ní ọ̀sẹ̀ àkọ́kọ́ a rí bí Abraham bó ṣe tẹ́ pẹpẹ kan f'Olúwa ní Mamre, pẹpẹ ọpẹ́, pẹpẹ ìsìn, pẹpẹ ògo. Ní ọ̀sẹ̀ kejì a rí bí Sólómọ́nì ṣe parí tẹ́ḿpìlì tó sì yà á sí mímọ́ fún Olúwa. Ní ọ̀sẹ̀ kẹta a rí bí Ẹsikáyà ọba, nígbà tí ogun Asíríà dìde lábẹ́ àkóso Sènákérúbù, bó ṣe gbẹ́kẹ̀lé Ọlọ́run tó sì gbàdúrà tọ́lọ́run sì gbọ́, tí gbogbo àwọn ọmọ ogun yẹn sì run. Tí Sènákérúbù náà tó fìtìjú padà lé, ṣùgbọ́n gbà ó délé tó jẹ́ pé idà wọn la fi pa àwọn ọmọ bíbí inú rẹ̀ náà wọ́n ṣekú pa á nídìí òòṣà rẹ̀. Lọ́sẹ̀ tó kọjá a sì rí bí Jòsáyà bó ṣe ṣàfọ̀mọ́ tẹ́ḿpìlì tó sì darí àwọn ọmọ Ísírẹ́lì láti ṣe àjọ ìrékọjá fún Olúwa, èyí tó dùn tí gbọ́ngbọ́n kan sí i débi pé ìwé mímọ́ ní àṣerú rẹ̀ rí láti ayé wòlíì Sámúẹ́lì. Lọ́sẹ̀ yìí nínú ẹ̀kọ́ tó gbẹ̀yìn fún oṣù yìí, àwọn á lọ kọ́ bí Mósè àti Míríámù bí àwọn náà ṣe fi àpẹẹrẹ ìsìn lélẹ̀. A sì pín ẹ̀kọ́ yìí sí abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Abala àkọ́kọ́ rẹ̀ òun la pè ní orin ìṣẹ́gun àti ìyìn. Orin ìṣẹ́gun àti ìyìn ńlábala àkọ́kọ́ ẹ̀kọ́ wa. Ìyẹn sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ mẹ́ta àkọ́kọ́ nínú ìwé Ẹ́sódù orí 15 tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, àti ẹsẹ̀ 11 sí 13. Ní abala àkọ́kọ́ yìí òun la ti rí Mósè tó darí àwọn ọkùnrin láti kọrin ìyìn sí Olúwa. Ṣé ẹ rí ìwé Ẹ́sódù orí 15 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 11, gbogbo ẹsẹ̀ 11 àkọ́kọ́ nínú ìwé Ẹ́sódù orí 15 ń lódìdí orin yẹn gangan, èyí tí Mósè àti Míríámù kọ láti fi dídára Olúwa hàn ní ti ọ̀nà àrà tó gbà láti gbà wọ́n lọ́wọ́ àwọn ajúnilọ, èyí tó jù wọ́n lọ, àwọn ará Íjíbítì. Tẹ́ ẹ̀ bá gbàgbé, kì í ṣe ìdùnmọ́nú Fáráò àti àwọn ẹmẹ̀wà rẹ̀ láti tú àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ lóko ẹrú Íjíbítì. Wọ́n ti ń sìn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, ìsìn wọn sì ti mọ́ra. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run hàn àwọn ará Íjíbítì lè mọ̀ ìmọ̀ 10, ìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá ni kó àkọ́bí ọmọ àti tèèyàn àti tẹranko ní Íjíbítì. Ẹ̀yìn ìgbà ń lọ́lọ́run tó ní ọba Fáráò tó ní ọ̀yá ẹ máa lọ, mo yọ̀ǹda yín. Ṣùgbọ́n wọ́n ò tí ì rìn pebè, òun ni Fáráò tún rò ó tún dàárò tó dàárò lọ́wọ́ ní pé kò yẹ ká jẹ́ wọn lọ. Tí wọ́n bá lọ ní ìsìn, àwọn wo láàmú fi ṣẹrú tí wọ́n máa ṣe gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe fún wa. Bó ṣe kó gunnu tó bẹ̀rẹ̀ sí lé wọn lọ. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ padà sẹ́yìn sínú Ẹ́sódù orí 11. Ẹ́sódù orí 11, ẹ jẹ́ àjọjọ kan tí ẹsẹ̀ 5, 6 àti 7 sọ. Ẹ́sódù orí 11, 14, ẹsẹ̀ 5 ní, a sì wí fún ọba Íjíbítì pé àwọn èèyàn náà sá. Àyà Fáráò àti àwọn ìránṣẹ́ rẹ̀ sì yí sí àwọn èèyàn náà. Wọ́n sì wí pé èéṣe tí àwa fi ṣe èyí, tí àwa sì jẹ́ kí Ísírẹ́lì kí ó kúrò nínú ìsìn wa. Ó sì di kẹ̀kẹ́ rẹ̀, ó sì mú àwọn ènìyàn rẹ̀ pẹ̀lú rẹ̀, ó sì mú 600 ààyò kẹ̀kẹ́ ogun àti gbogbo kẹ̀kẹ́ Íjíbítì àti olórí sí olúkúlùkù wọn. Bí Fáráò ṣe gbéra nu tó di gàárì ogun tí ń lé àwọn ọmọ Ísírẹ́lì lọ láti fi tipátipá dá wọn padà wá máa ṣẹrú ní Íjíbítì. Ibi táwọn ọmọ Ísírẹ́lì dé tí ogun Fáráò fi yọ sí wọn, etí òkun tá ń pè lókun pupa ni. Òkun pupa là ń pè, kò túmọ̀ sí wípé omi tó wà ń bẹ̀, omi yẹn jẹ́ omi tó pupa bí ẹ̀jẹ̀ rárá o. Òkun tá ń pè lókun pupa, àwọn ewéko kan tó máa ń hù láyìíká òkun yẹn, wọ́n máa sì jí bo omi
tí wàá máa jẹ́ pé téèyàn bá ń wò lọ́wọ́ ọ̀sán tó òòrùn mú yọ́ dàbí ẹni pé omi yẹn pupa ni. Omi yẹn ò pupa o. Àwọn tí ń sì jí ìbòhùn tí ń jẹ́ kó dàbí omi pupa ni a fi ń pè ní òkun pupa. Ibẹ̀ làwọn ọmọ Ísírẹ́lì dé. Òkun pupa wà níwájú, ogun Fáráò sì wà lẹ́yìn. Bó o láti ṣe yìí? Ìpayà dé báwọn ọmọ Ísírẹ́lì. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọjọ ka orí 14 ẹsẹ̀ 10 sí 12 rẹ̀. Ìwé mímọ́ ní nígbà tí Fáráò sì ń súnmọ́ tòsí, àwọn ọmọ Ísírẹ́lì gbé ojú sókè, sì kíyèsí àwọn ará Íjíbítì ń bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀rù sì bà wọ́n gidigidi. Àwọn ọmọ Ísírẹ́lì sì kígbe sí Olúwa pé Olúwa, wọ́n sì wí fún Mósè pé nítorí tí kò sí isà ní Íjíbítì, kí ìwọ ṣe mú wa wá láti kú nínú jù. Èéṣe tí wọ́n fi ṣe sí wa bẹ́ẹ̀ láti mú wa jáde ní Íjíbítì? Ọ̀rọ̀ yìí kọ́ là wá sọ fún ọ ní Íjíbítì pé kó jọ̀wọ́ wa jẹ́ ká máa sin àwọn ará Íjíbítì. Ó sásàn fún wa ká máa sin àwọn ará Íjíbítì jù ká wá kú sínú aginjù yìí lọ. Òwe 20 o, òwe 30 o. Èsì tí Mósè sọ fáwọn ọmọ Ísírẹ́lì ní wípé ẹ má bẹ̀rù, ẹ má páyà. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ wo ẹsẹ̀ 13 àti 14 kẹ́gbọ́n tí Mósè sọ. Mósè sì wí fún àwọn èèyàn náà pé ẹ má bẹ̀rù, ẹ dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlà Olúwa tí yóò fi hàn yín lónìí. Nítorí àwọn ará Íjíbítì tí ẹ̀yin rí lónìí nì, ẹ̀yin kì yóò tún rí wọn mọ́ láéláé. Nítorí tí Olúwa yóò jà fún yín, kí ẹ̀yin kí ó pa ẹnu yín mọ́. S'Olúwa wá jà bí ó jà lóòótọ́? Olúwa kúkú jà fún wọn bí Mósè ṣe sọ. Bí Mósè ṣe gbẹnu Olúwa sọ, Olúwa kúkú jà fáwọn ọmọ Ísírẹ́lì. Pẹ́ ńlòkun yẹn pín sí méjì. Ìyàngbẹ ilẹ̀ sì wà láàrin rẹ̀. Àwọn ọmọ Ísírẹ́lì sì la agbami òkun já ní ìyàngbẹ ilẹ̀. Ìgbà tí àwọn ogun Fáráò rí wọn tí wọ́n ń lọ láàrin ìyàngbẹ ilẹ̀ láàrin òkun, àwọn ogun Fáráò náà wọ́ tì wọ́n sì tún lé wọn lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni tí ń lé òdùó, ẹni tí ń lé ni náà kò wẹ̀yìn. Ṣùgbọ́n ńgbà táwọn gbogbo àwọn ọmọ Ísírẹ́lì bọ́ sókìdì kejì òkun tán, ìgbà yẹn làwọn ọmọ ogun Fáráò wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọ inú omi rẹpẹtẹ. Gbogbo wọn sì kó sínú omi tán. Kí ló wá ṣẹlẹ̀ nígbà wọ́n wọnú omi tán? Ẹ jẹ́ á jọjọ kà á nínú orí 14 náà ní Ẹ́kísódù orí 14 ẹsẹ̀ 4-26 14:26. Ẹ gbọ́ bí ìwé mímọ́ ti wí. Olúwa sì wí fún Mósè pé na ọwọ́ rẹ sójú òkun, kí ó sì tún padà sórí àwọn ará Íjíbítì, sórí kẹ̀kẹ́ wọn àti sórí ẹlẹ́ṣin wọn. Mósè sì na ọwọ́ rẹ̀ sójú òkun, òkun sì padà sí ipò rẹ̀. Nígbà tí ilẹ̀ mọ́, àwọn ará Íjíbítì sálù ú. Olúwa sì bi àwọn ará Íjíbítì ṣubú láàrin òkun. Omi sì padà, ó sì bo kẹ̀kẹ́ àti àwọn ẹlẹ́ṣin àti gbogbo ogun Fáráò tí ó wọ inú òkun tọ̀ wọ́n lẹ́yìn. Ọ̀kan ṣoṣo kò kù nínú wọn. Ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì rìn ní ìyàngbẹ ilẹ̀ láàrin òkun. Omi sì jẹ́ odi fún wọn ní ọwọ́ ọ̀tún àti ní ọwọ́ òsì wọn. Báyìí ni Olúwa gba Ísírẹ́lì là lọ́jọ́ náà lọ́wọ́ àwọn ará Íjíbítì. Ísírẹ́lì sì rí òkun àwọn ará Íjíbítì létí òkun. Iṣẹ́ àmì, iṣẹ́ ìyanu yìí, òun ló wá fa orin ọpẹ́, òun ló fa orin ìyìn, èyí tí Mósè àti Míríámù kọ, èyí tí à ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí. Ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí láwa ti rí bí Mósè ti darí àwọn ọkùnrin láti kọ orin ìyìn s'Olúwa. Nínú orí 15 yẹn, wá já máa lọ sórí 15 ní ìsìn ìwé Ẹ́kísódù. Ẹ wo ẹsẹ̀ àkọ́kọ́. Ìwé mímọ́ nígbà náà ni Mósè àti àwọn ọmọ Ísírẹ́lì kọrin yìí sí Olúwa. Wọ́n sì wí pé èmi ó kọrin sí Olúwa nítorí ó pọ̀ ní ògo, àti ẹṣin àti ẹlẹ́ṣin òun ló bù ṣubú sínú òkun. Wọ́n kọ orin ìyìn.
ó bọ́ sí wọn lẹ́nu, wọ́n bẹ̀rẹ̀ sí yin Olúwa, ọkàn wọn yin Olúwa, nítorí pé alágbára tí ń fagbára rẹ̀ yọ wọ́n lẹ́nu ó ti run ṣẹ́múṣẹ́mú sínú òkun. Yàtọ̀ fún wípé Ọlọ́run fún wọn ní ìṣẹ́gun lórí Íjíbítì nínú ẹsẹ̀ àkọ́kọ́, nínú ẹsẹ̀ ìkejì, àwọn ọmọ Ísírẹ́lì lábẹ́ ìdarí Mósè wọ́n tún kọrin láti yin Olúwa nítorí tí Ọlọ́run jẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wọn àti fún gbogbo wọn lápapọ̀. Wọ́n rí Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run tí ó ní agbára. Nínú ẹsẹ̀ ìkejì yẹn wọ́n ní Olúwa ní agbára àti orin mi. Wọ́n rí Ọlọ́run gẹ́gẹ́ bí agbára wọn. Íjíbítì ó ju agbára wọn lọ. Ọmọ Ísírẹ́lì kéré sí nọ́mbà Íjíbítì, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ agbára fún wọn ní ti pé ó bì Íjíbítì ṣubú nínú Òkun Pupa. Wọ́n rí Ọlọ́run gẹ́gẹ́ bí ààbò wọn. Nínú ẹsẹ̀ ìkejì náà, wọ́n rí Ọlọ́run gẹ́gẹ́ bí ìgbàlà wọn. Tí ó bá sí Ọlọ́run tó jẹ́ kí gbogbo àwọn ọmọ ogun Íjíbítì àti kẹ̀kẹ́ wọn ó run sínú Òkun Pupa, àwọn ọmọ Ísírẹ́lì ìbá ti bọ́, èyí tí wọ́n bá pa, èyí tí wọ́n pa, èyí tí wọ́n kó wọn bá kó wọn padà sí Íjíbítì. Ṣùgbọ́n Ọlọ́run òun ni ó ṣe ìgbàlà fún wọn. Nínú ẹsẹ̀ ìkejì náà, wọ́n rí Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run wọn. Wọ́n sì ní èmi ó fìyìn fún Ọlọ́run mi ní láti ìsinyìí lọ. Wọ́n rí gẹ́gẹ́ bí Ọlọ́run wọn, wọ́n sì fi ìyìn fún. Kìí ṣe ìyìn nìkan, nínú ẹsẹ̀ ìkejì náà ní abala tó gbẹ̀yìn rẹ̀, wọ́n rí Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run bàbá wọn, Ọlọ́run àwọn bàbá wọn. Tẹ́ ẹ bá sì gbàgbé, nígbà tí Ọlọ́run ń pe Mósè síṣẹ́ ìránṣẹ́ yìí láti wá darí àwọn ọmọ Ísírẹ́lì kúrò lóko ẹrú Íjíbítì lọ sí ilẹ̀ ìlérí tó ní fún wọn, tí Mósè ń béèrè lọ́wọ́ Olúwa wípé tí n bá dé iwájú Fáráò, ta ní ń sọ pé ó rán mi iṣẹ́? Tí n bá déwájú àwọn ọmọ Ísírẹ́lì tí n bá ń jíṣẹ́ fún wọn, ta ní ń sọ pé ó rán mi? Nínú ìwé Ẹ́kísódù orí 3 ẹsẹ̀ 15, Ọlọ́run sọ fún Mósè wípé báyìí ni kí ìwọ kí ó wí fún àwọn ọmọ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run àwọn bàbá yín, Ọlọ́run Abraham, Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù ni ó rán mi sí yín. Èyí sì ni orúkọ mi títí láéláé, èyí sì ni ìrántí mi láti ìrandíran. Nítorí náà àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n rí ìyanu Olúwa nínú òkun, wọ́n wá rántí pé Olúwa yìí Ọlọ́run àwọn bàbá wa ni, Ọlọ́run tí àwa náà ní pẹ̀lú. Ó ní agbára, ó sì fi gbogbo agbára rẹ̀ ó fi gba àwọn. Wọ́n rí Ọlọ́run nínú ẹsẹ̀ ìkẹta, wọ́n wá rí Ọlọ́run gẹ́gẹ́ bí ológun tí ń jà fáwọn. Nínú ẹsẹ̀ ìkẹta yẹn wọ́n ní ológun ni Olúwa, Olúwa sì ni orúkọ rẹ̀. Ológun ni Olúwa, Olúwa sì ni orúkọ rẹ̀, torí pé òun ló jà fún wọn tí ogun Fáráò tí ìbá tó kó wọn lẹ́rú padà sí Íjíbítì tó fi run wọ̀ sínú Òkun Pupa. Ìyẹn mú mi rántí orin kan tá a mú jáde nínú ẹsẹ̀ ìkẹta yẹn, ológun lolúwa, ológun lolúwa, jagunjagun ni orúkọ rẹ̀, ológun lolúwa. Àwọn ọmọ Ísírẹ́lì rí Ọlọ́run gẹ́gẹ́ bí ológun, èyí tí ó jà fún wọn ní ti pé ó jẹ́ kí gbogbo ọmọ ogun Fáráò àti kẹ̀kẹ́ ogun wọn kí wọ́n run sínú Òkun Pupa, káwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n sì wà láàyè kí wọ́n lè kọrin ìyìn sí Olúwa. Eléyìí ó wá jẹ́ kí wọ́n rí Ọlọ́run ní ẹsẹ̀ 11 àwé yìí wípé kò sí Ọlọ́run àwọn, kò sọ Ọlọ́run tó dàbí rẹ̀. Ṣé báwọn ará Íjíbítì náà àwọn náà lọ́lọ́run tiwọn, ṣùgbọ́n Ọlọ́run tàwọn ó jọ Ọlọ́run Íjíbítì lọ. Ṣé bá wẹsẹ̀ 11, wọ́n ní ta ni ó dàbí ìwọ Olúwa nínú àwọn alágbára? Ta ló dàbí ìwọ ológo ní mímọ́ ẹlẹ́rù ní ìyìn tí ń ṣeun ìyanu? Alágbára, inú àwọn alágbára ni Fáráò wà. Inú àwọn alágbára làwọn ọmọ ogun rẹ̀ wà. Nínú àwọn alágbára ni gbogbo ohun ìjà ogun wọn wà, ṣùgbọ́n gbogbo ẹ̀ ló run ṣẹ́m sínú Òkun Pupa. Kò sí ẹni tó dàbí Ọlọ́run wọn. Wọ́n á kọrin sólúwa, ta ni ó dàbí rẹ Olúwa, ta ni ó dàbí rẹ Olúwa nínú àwọn
alágbára ológo ní mímọ́ ẹlẹ́rù ní ìyìn ṣeun ìyanu hallelujah. Ìyanu ló jẹ́ fáwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n rí òkú àwọn ọmọ ogun Íjíbítì níjọ́ kejì létí òkun lọ. Ìyanu ló jẹ́ fún wọn, torí náà wọ́n rí Ọlọ́run wọn gẹ́gẹ́ bí alágbára, wọ́n rí Ọlọ́run wọn gẹ́gẹ́ bí ológo, wọ́n rí Ọlọ́run wọn gẹ́gẹ́ bí ẹlẹ́rù, wọ́n rí Ọlọ́run wọn gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe iṣẹ́ ìyanu, wọ́n rí Ọlọ́run wọn bí ẹni tí kò sí Ọlọ́run tí ó dàbí rẹ̀. Ó sì fi ìyanu ó fi tẹ àwọn èèyàn yìí, ó fi tẹ̀ wọ́n rì sínú òkun. Ìdí nù nínú ẹsẹ̀ 12 tí wọ́n fi ní ìwọ na ọwọ́ rẹ, ọwọ́ ọ̀tún rẹ, ilẹ̀ gbé wọn mì láàyè. Ìwọ na ọwọ́ ọ̀tún rẹ, ilẹ̀ sì gbé wọn mì. Nítorí gbogbo tọ́lọ́run wá ṣe yìí, ìgbàgbọ́ wọn wá ru sókè wípé bí Ọlọ́run yìí tó bá lè gbà wá ní Íjíbítì tó tún wà lẹ̀ ń bẹ̀, tá a tó dédé òkun pupa táwọn ará Íjíbítì tó wá ká wa mọ́bẹ̀ tó tún gbà wá lọ́wọ́ wọn, Ọlọ́run yìí níbi tí mú wa lọ yóò sìn wá débẹ̀ gbẹrẹgbẹrẹ. Ìdí nìyẹn ní ẹsẹ̀ 13, ẹsẹ̀ tó gbẹ̀yìn abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, tí wọ́n fi kọrin pé nínú àánú rẹ ni ìwọ fi ṣe amọ̀nà àwọn ènìyàn náà tí ìwọ ti rà padà. Àwọn wo sì làwọn ènìyàn náà tí ìwọ ti rà padà? Àwọn ọmọ Ísírẹ́lì ni. Ìwọ sì fi agbára rẹ tọ́ wọn, ìwọ sì fi agbára rẹ tọ́ wọn lọ sí ibùjókòó mímọ́ rẹ. Ìyẹn ni pé bọ́ ọ bá sì wá dé kòríta yìí pẹ̀lú ọwọ́ agbára rẹ yìí, a mọ̀ a sì gbàgbọ́ wípé a ní ìrètí pé ó mú wa dé èbúté yíyanjú, èbúté ògo. Níbi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Mósè ṣáájú àwọn ènìyàn Ísírẹ́lì láti yin Ọlọ́run nítorí pé ó jagun, ó ṣẹ́gun fún wọn. Wọn ò nílò láti jà kankan. Gbogbo ọmọ ogun tó wá bá wọn jà ní ọ̀run sínú òkun pupa. Ìyẹn ni ó sún wa sí abala kejì ẹ̀kọ́ wa, èyí tá a pè ní a gbé Ọlọ́run ga fún ìṣẹ́gun. A gbé Ọlọ́run ga fún ìṣẹ́gun. Ìyẹn sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 17 sí 18 àti ẹsẹ̀ 20 sí 21 ìwé Ẹ́kísódù orí 15, èyí tí a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Ní abala kejì yìí, òun ni Míríámù tí í ṣe ẹ̀gbọ́n Mósè, arábìnrin Árónì tí a jọjọ́ mọ bàbá ọmọ ìyá kan náà, bóun náà ṣe kó gbogbo àwọn obìnrin Ísírẹ́lì jọ pé kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe báwọn ọkùnrin máa yin Ọlọ́run, àwọn obìnrin náà ó yẹ kó lù jáde, ẹ jẹ́ á yin Olúwa. Nínú abala kejì láti rí bí Míríámù náà bóun náà ṣe kó gbogbo àwọn obìnrin Ísírẹ́lì jáde tí wọ́n sì yin Ọlọ́run fún ìṣẹ́gun lórí ogun Íjíbítì àti ìdáǹdè lọ́wọ́ wọn. Nínú ẹsẹ̀ 17 ìwé yìí, òun la ti rí tí ó jẹ́ wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ń fi ìgboyà sọ̀rọ̀ àti ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run pé bó bá lè ṣẹ́gun fún wa ní Íjíbítì tó sì tún ṣẹ́gun fún wa ní etí òkun pupa yìí, yóò kúkú mú wa dé ibi tí mú wa lọ, àní pọ́nà bí èéfín. Torí náà ní ẹsẹ̀ 17 wọ́n ní Olúwa ìwọ mú wọn wọlé, ìwọ sì gbìn wọ́n sínú òkè ìní rẹ. Olúwa ìwọ ó mú wọn wọlé, ìwọ ó sì gbìn wọ́n sínú òkè ilẹ̀ ìní rẹ. Olúwa ní ibi tí ìwọ ti ṣe fún ara rẹ láti máa gbé. Olúwa ní ibi mímọ́ náà tí ọwọ́ rẹ ti gbé kalẹ̀. Wọ́n ti rí ìṣẹ́gun Ọlọ́run ní Íjíbítì, wọ́n ti rí ìṣẹ́gun Ọlọ́run ní etí òkun pupa. Ìgbàgbọ́ wọn wá ru sókè pé Olúwa yìí yóò mú wa dé ibi tó ti pinnu tí mú wa lọ, ohunkóhun kò sì lè dí wa lọ́wọ́. Nínú ẹsẹ̀ 18, òun náà wọ́n tún rí Ọlọ́run yìí gẹ́gẹ́ bí Ọlọ́run tó jẹ́ pé ìjọba rẹ̀ kọjá Íjíbítì, ìjọba rẹ̀ kọjá àkókò tàbí sáà kan. Ṣé gbogbo àwọn aṣáájú ènìyàn ni wọ́n ní sáà? Aṣáájú orílẹ̀-èdè wọ́n ní sáà, kódà baálé ilé náà ní sáà. Bí òkú onípò rẹ̀ ńgbà kú bá dé yóò kú o. Ṣùgbọ́n Ọlọ́run ò ní sáà, ó wà títí láé. Nítorí náà ní ẹsẹ̀ 18 àwọn ọmọ Ísírẹ́lì kọrin wọ́n ní Olúwa yóò jọba láé
àti láéláé. Olúwa yóò jọba láé àti láéláé. Ó ti jọba ní Íjíbítì, ó tún ti jọba létí òkun pupa mí yìí. Láéláé níjọba rẹ̀ tí kò ní òpin. Ìjọba rẹ̀ ò ní gbèdéke, ìjọba rẹ̀ ò lódiwọ̀n, ó wà ní títí láéláé, torí pé òun níbẹ̀rẹ̀, òun sì ní òpin. Nígbà tá a wá dé ẹsẹ̀ 20 àti 21 tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa, ibẹ̀ la wá ti dákọ Míríámù tó náà kọ́ àwọn obìnrin tí àwọn náà yin Ọlọ́run. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ ka Ẹ́kísódù orí ìkẹẹ̀ẹ́dógún tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn 15, ẹsẹ̀ 20 àti 21 rẹ̀. Bíbélì ní, àti Míríámù wòlíì obìnrin, arábìnrin Hárónì, ó mú ìlù ní ọwọ́ rẹ̀. Gbogbo àwọn obìnrin jáde tẹ̀lé tí àwọn tìlù àti jó. Míríámù sì dá wọn lóhùn pé, ẹ kọ orin sí Olúwa, nítorí tí ó pọ̀ ní ògo. Ẹṣin àti ẹlẹ́ṣin òun ni ó bì ṣubú sínú òkun. Míríámù darí àwọn obìnrin náà láti máa yin Ọlọ́run fún kíni? Fún ìṣẹ́gun lórí ogun àwọn ará Íjíbítì, èyí tí Ọlọ́run bì ṣubú sínú òkun láì yìn ìkì ìbọn kan látọ̀dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì. Ta ni Míríámù rí? Ẹsẹ̀ 20 yẹn sọ fún wa pé wòlíì obìnrin ni. Ta ni Míríámù yìí? Ẹsẹ̀ 20 yẹn sọ fún wa wípé arábìnrin Hárónì ni. Ta ni Míríámù yìí? Míríámù òun ni ẹ̀gbọ́n Mósè. Wòlíì sì ni. Èyí fi hàn wá wípé àwọn ọmọ ìyá mẹ́ta, àwọn ni wọ́n ṣáájú ìpìlẹ̀ ilẹ̀ Ísírẹ́lì. Mósè bí àbíkẹ́yìn, Hárónì àti Míríámù. Àwọn ni wọ́n ṣáájú láti darí àwọn ọmọ Ísírẹ́lì láti Íjíbítì lọ sí ilẹ̀ tí Olúwa ṣe ìlérí fún wọn. Ìwé Króníkà kínní orí 6 ẹsẹ̀ 3. Króníkà kínní orí 6 ẹsẹ̀ 3 ó sọ fún wa pé àti àwọn ọmọ Ámúrámù, Hárónì, Mósè àti Míríámù. Bàbá kan tó bí wọn là ń pè ní Ámúrámù. Àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n darí àwọn ọmọ Ísírẹ́lì láti yin Ọlọ́run àti láti darí wọn lọ sí ilẹ̀ lérí, láti sọ̀gbìn orílẹ̀-èdè tuntun tọ́lọ́run ń kọ́ fún àwọn ọmọ Ísírẹ́lì. Torí ìdí èyí, a rí ipá àwọn mẹ́tẹ̀ẹ̀ta fọwọ́sowọ́pọ̀ nígbà tí orílẹ̀-èdè Ísírẹ́lì tá a ṣẹ̀ṣẹ̀ ń kọ́ bí ìgbà tá à ń tọ́jú ọmọ tuntun. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìyá mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ṣiṣẹ́ papọ̀ fún ògo Ọlọ́run. Kì í ṣe kìkì èyí nìkan, láti pe Míríámù ní wòlíì, láti pè ní wòlíì nínú májẹ̀mú láéláé, nǹkan kékeré kọ́. Torí pé nínú májẹ̀mú láéláé kì í ṣe ń tó wọ́pọ̀ káwọn obìnrin jẹ́ wòlíì. Nínú májẹ̀mú láéláé kì í ṣe ń tó wọ́pọ̀ rárá. Lẹ́yìn Míríámù yìí tó jẹ́ ẹni àkọ́kọ́ tó jẹ́ obìnrin tá a pè ní wòlíì nínú májẹ̀mú láéláé, nínú ìwé Ẹ́kísódù orí 15 tá à ti ń kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ 20 yìí, obìnrin 3 míì ló tún kù tá a fún lórí ọ̀fẹ́ hùn. Àwọn 3 tá a fún lórí ọ̀fẹ́ hùn ni Dèbórà tá a sọ̀rọ̀ ń pa rẹ̀ nínú ìwé àwọn Onídàájọ́ orí 4 ẹsẹ̀ 4, àti Húdà wòlíì obìnrin míì tá a sọ̀rọ̀ ń pa rẹ̀ nínú àwọn Ọba kejì orí 22 ẹsẹ̀ 14, àti ìyàwó Àìsáyà wòlíì Àìsáyà èyí tá a sọ̀rọ̀ ń pa rẹ̀ nínú ìwé Àìsáyà orí 9 ẹsẹ̀ 3. Lẹ́yìn àwọn 4 kò tún sí obìnrin míì nínú májẹ̀mú láéláé èyí tó jẹ́ wípé a pè ní wòlíì. Èyí tí ń fi hàn wá wípé kò sẹ́ni Ọlọ́run ò lè lò, bó ṣe ń lo ọkùnrin náà ní ń lo obìnrin. Torí náà ká má fojú tẹ́ńbẹ́lú ẹnìkan. Bó ṣe ń lo Mósè tó ń lo Hárónì, bí ṣe ń lo Mósè gẹ́gẹ́ bí aṣáájú fáwọn ọmọ Ísírẹ́lì, tí ń lo Hárónì gẹ́gẹ́ bí àlùfáà fáwọn ọmọ Ísírẹ́lì, bẹ́ẹ̀ náà ní ń lo Míríámù bí wòlíì fún wọn. Níbi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí
tí ó ti tẹnubodò mú mi nìyẹn. Ẹnìkan wá béèrè wípé táwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n bá yin Olúwa nítorí ìṣẹ́gun tó fún wọn lórí àwọn ọ̀tá wọn ní etí òkun pupa, ǹjọ́ yẹ káwọn ọmọlẹ́yìn Kristi káwa náà ká ṣàjọyọ̀ tọ́lọ́run bá fún wa ṣẹ́gun lórí ọ̀tá lónìí? Sọ yẹ káwa náà kólù jáde ká máa yin Ọlọ́run, ká máa jó, ká máa sọpẹ́ tọ́lọ́run bá fún wa ní ìṣẹ́gun lórí ọ̀tá wa? Ìbéèrè ńlá ni. Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ ká mọ̀ ó ní wípé ẹran ara wa yìí ń tó fẹ́ ó ní adìẹ dà lóògùn nù máa fọ́ lẹ́yìn. Ẹran ara yìí máa fẹ́ adìẹ dà lóògùn nù máa fọ́ lẹ́yìn. Ṣùgbọ́n tẹ́ ẹ bá fọkàn sí ẹ̀kọ́ tá à ń kọ́ yìí láti bẹ̀rẹ̀, kìí ṣe pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ń yọ̀ nínú ara, wọ́n yọ̀ nínú ara, wọ́n ń yin Ọlọ́run ni. Ọlọ́run ni wọ́n ń fọpẹ́ fún, torí pé wọ́n rí i wípé ìṣẹ́gun táwọn ní kìí ṣe nínú agbára àwọn kéré sí nọ́mbà ogun Íjíbítì, ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ní ìṣẹ́gun láì lọ́wọ́ sí bí ti wù ọmọ. Torí náà Ọlọ́run ni wọ́n ń dá ìyìn padà fún. Bí orin kan táwọn olórin wa máa ń kọ pé a dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́, a dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ. Ohun tí wọ́n ń ṣe ni pé wọ́n ń dá ọpẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run tó ní ọpẹ́, kìí ṣe pé wọ́n ń yọ̀ nínú ara. Tọ́lọ́run bá ṣe ohun ńlá fáwa náà, tọ́lọ́run bá fáwa náà ìṣẹ́gun, ẹ jẹ́ á dá ọpẹ́ àti ìyìn padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká sin Ọlọ́run, ẹ jẹ́ á forí balẹ̀ ká mọ rírì Ọlọ́run fún ìṣẹ́gun tó fún wa lónírúurú ọ̀nà tó gbà fún wa. Ṣùgbọ́n ẹ má jẹ́ á yọ̀ nínú ara. Èé ṣe torí Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà. Ṣùgbọ́n bí Ọlọ́run bá wá retí pé kí ẹlẹ́ṣẹ̀ ò ronúpìwàdà, tí ẹlẹ́ṣẹ̀ ò wá ronúpìwàdà, tọ́lọ́run sì fún un nípasán, ẹ má jẹ́ á yọ̀ nínú ara. Ṣùgbọ́n ẹ jẹ́ á yin Ọlọ́run pé ó ṣeun tó gbà wá tí ó jẹ́ kógun yìí ó ṣe kí ni o, kó borí wa. Lọ́nà kejì, mo fẹ́ ká mọ̀ wípé ọmọ ẹ̀yìn Jésù Kristi làwa Kristẹni ṣe, àìsàn ọmọ ẹ̀yìn Mósè. Lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ náà wa máa gbàgbé pé ọmọ ẹ̀yìn Kristi ni wá, àìsàn ọmọ ẹ̀yìn Mósè. Mósè ló kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ojú fún ojú, eyín fún eyín. Ṣùgbọ́n kí ni Jésù kọ́ àwa ọmọ ẹ̀yìn rẹ̀? Kí ni Jésù fi kọ́ wa? Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọjọ wò ó nínú ìwé Mátíù orí 5. Mátíù orí 5, ẹ wo ẹsẹ̀ 42 38. Ìwé mímọ́ ní ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ojú fún ojú àti eyín fún eyín. Jésù ní ṣùgbọ́n èmi wí fún yín, ẹ má ṣe kọ́ ibi. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá gbá ọ ní ẹ̀rẹ̀kẹ́ ọ̀tún, yí tí òsì sí pẹ̀lú. Nígbà tó dé ẹsẹ̀ 43 43, ó ní ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ìwọ fẹ́ ọmọnìkejì rẹ kí o sì kórìíra ọ̀tá rẹ. Jésù ní ṣùgbọ́n èmi wí fún yín, ẹ fẹ́ àwọn ọ̀tá yín, ẹ súre fún àwọn tí ń fi yín ré, ẹ ṣoore fún àwọn tó kórìíra yín, kí ẹ sì gbàdúrà fún àwọn tí ń fi àrán kan bá yín lò, tí wọ́n ń ṣe inúnibíni sí yín, kí ẹ̀yin ó lè jẹ́ ọmọ bàbá yín tí ń bẹ ní ọ̀run, nítorí tí òun mú oòrùn ràn sára àwọn búburú àtàwọn èèyàn rere, ó ń rọ̀jò fún àwọn olóòótọ́ àti àwọn aláìṣòótọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kì í ṣe pé Jésù Kristi fi ẹ̀kọ́ yìí kọ́ àwa ọmọ ẹ̀yìn rẹ̀ nìkan, ó fi sínú ìṣe. Débi wípé nígbà tó wà lórí igi àgbélébù, dípò tí ìbá fi máa gbàdúrà káàrá kó sánpa gbogbo àwọn tí ń kàn án má gbélébù àtàwọn tí ń fi ń ṣẹlẹ́yàmbi àti ń kàn án má gbélébù, kí ni Jésù ṣe? Ó ní bàbá dáríjì wọ́n torí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe. Nínú ìwé Lúùkù orí 23 ẹsẹ̀ 24, 34, Luke 23:34. Tí a bá jẹ́ pé lóòótọ́ ọmọ ẹ̀yìn Jésù ní ọ́ àtèmi náà, tá a bá jẹ́ ọmọ ẹ̀yìn Jésù lóòótọ́ àti lódodo, ẹ jẹ́ á tẹ̀lé ẹ̀kọ́ rẹ̀ àti ìwà rẹ̀. Àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá ní ẹni ó bí ni ńlá jọ, bọ́mọ ọ̀bá jọ ṣòkòtò yọ jọ gíjìpá. Tá a bá jẹ́ ọmọ ẹ̀yìn Jésù lóòótọ́, nínú àdúrà wa gbígbà, nínú iṣẹ́ ìsìn wa, nínú ìyìn wa, nínú ohun gbogbo,
ẹ jẹ́ ká jọ Jésù Kristi. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti fi ẹnu bodò tó ti mú mi nù. Ṣùgbọ́n ká tó máa lọ ilé, mo fẹ́ ṣe àtẹnumọ́ àwọn kókó bíi 2 mẹ́ta fún ẹ̀kọ́ láti rí dìmú nínú ẹ̀kọ́ ńlá yìí. Nǹkan àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ ò ní wípé a rí i pé nínú ẹ̀kọ́ yìí Mósè àti Míríámù láì múra tẹ́lẹ̀ láì rò tẹ́lẹ̀ wọ́n bọ́ sínú ìyìn, wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run nígbà tí wọ́n rí ohun tí Ọlọ́run ṣe láti dá àwọn ọmọ Ísírẹ́lì nídè lọ́wọ́ ogun Íjíbítì. Èyí ń pè mí àti yín níjà wípé nígbà tọ́lọ́run bá ṣohun ìyanu láyé wa, ẹ má jẹ́ á ṣẹ̀ṣẹ̀ máa dúró de ẹnìkan kó ṣẹ̀ṣẹ̀ tì wá ká tó rìn, ká tó mọ̀ pé ó yẹ ká dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tí ó lọ́pẹ́. Lọ́nà kejì nínú ẹ̀kọ́ yìí, a rí wípé nígbà tí Íjíbítì yọ lókèèrè, ìpayà mú àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n Mósè ó rọ̀ wọ́n jẹ́jẹ́, ó ní ẹ mú sùúrù, ẹ má bẹ̀rù, torí lónìí ẹ rí ìgbàlà Olúwa. Ogun Fáráò tẹ́ rí wọn, ẹ̀yin ò ní rí wọn mọ́. Eléyìí ń jẹ́ ẹ̀kọ́ fún èmi àti yín pé ó yòówù tá a lè máa là kọjá, ogun yòówù tó lè dèdè sí wa, ẹ jẹ́ á dúró ṣinṣin nínú Olúwa, ká sì gbàgbọ́ wípé a ní Olúwa tí ó jà fún wa. Ogun yìí kì í ṣe tiwa, t'Olúwa ni. Àwọn ọmọ Ísírẹ́lì ò jà ogun wọn, Ọlọ́run ló jà fún wọn. Mo sì gbàdúrà wípé gbogbo ogun tó dúró tìwọ́ tó ń gbọ́ mi yìí bí ogun Fáráò, látòní lọ ò ní rí wọn mọ́. Lọ́nà kẹta nínú ẹ̀kọ́ yìí, a rí wípé ayé yìí ayé ogun ni, ṣùgbọ́n kì í ṣe ohun tí a máa ń fi ẹran ara jà. Paul Àpọ́sítélì ní ohun ìjà tiwa kì í ṣe tara, ṣùgbọ́n ó ní agbára láti wó ibi gíga lulẹ̀. Fáráò gbẹ́kẹ̀lé ohun ìjà ogun rẹ̀ ló fi ń sáré tọ àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn. Àwọn ọmọ Ísírẹ́lì ò sì lóhun ìjà ogun kankan. Àwọn ẹrú tá a túlẹ̀ tí ń lọ sí ilẹ̀ ìlérí ni wọn ò lóhun ìjà kankan. Láì ní ohun ìjà kankan, ẹni ó lóhun ìjà tó ohun ìjà rẹ̀ àtàwọn tí ó lò ó, gbogbo wọn sì parun sínú òkun. Ẹ má jẹ́ á gbẹ́kẹ̀lé ohun ìjà tara fún ogun ayé. Ẹ jẹ́ á gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ìyẹn mú mi rántí orin kan nínú ìwé orin wa tó ní ẹni bá gbẹ́kẹ̀ l'Ọlọ́run láàbò lọ́run àtayé, ẹni bá fi fẹ́ wo Jésù kò ṣẹ̀rù ti dààmú rẹ̀. Lọ́nà kẹrin nínú ẹ̀kọ́ yìí, a rí wípé Mósè, Árónì àti Míríámù ọmọ bàbá kan náà, ọmọ ìyá kan náà ni wọ́n. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá di ohun èlò àyò lọ́wọ́ Ọlọ́run láti kọ́ orílẹ̀-èdè Ísírẹ́lì, torí pé àwọn òbí wọn tọ́ wọn ní ọ̀nà Olúwa. Kíkọ́ orílẹ̀-èdè wa ọwọ́ gbogbo wa ló wà. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká tọ́ àwọn ọmọ wa ní ọ̀nà Olúwa, kí wọ́n lè wúlò fúnra wọn, kí wọ́n lè wúlò fún ìdílé wa, kí wọ́n lè wúlò fún àwùjọ wa, kí wọ́n lè wúlò fún orílẹ̀-èdè wa. Kíkọ́ orílẹ̀-èdè ó bẹ̀rẹ̀ nínú bá a ṣe ń kọ́ àwọn ọmọ wa nínú ilé. Ní ìparí, nínú ẹ̀kọ́ yìí, àṣà àti ìṣe àwọn ọmọ Ísírẹ́lì ó gbé àwọn obìnrin sẹ́gbẹ̀ẹ́ kan ni. Ṣùgbọ́n Ọlọ́run àwọn Ísírẹ́lì bó ṣe ń lu ọkùnrin bẹ́ẹ̀ ló ń lo obìnrin, torí òun ló dá ọkùnrin, òun náà ló dá obìnrin. Bó ṣe lo Árónì tó lo Mósè, bẹ́ẹ̀ náà ló lo Míríámù. Nítorí náà ẹ̀kọ́ yìí kọ́ wa wípé kò sí ẹni Ọlọ́run ò lè lò, má fojú tẹ́ńbẹ́lú ẹnìkan. Pàápàá jùlọ, má wo ẹ̀yà ìṣẹ̀dá àwọn obìnrin. Ọlọ́run lè lo obìnrin fún ọ. Àbí Ọlọ́run fún ọlọ́mọbìnrin, má fojú tẹ́ńbẹ́lú pọ̀ ọmọbìnrin ni. Nínú àwọn àṣà kan wà tó jẹ́ pé tí wọn ò bá tí ì bí ọmọkùnrin, wọn ò gbà páwọn tí ì bímọ. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé gbogbo lọmọ. Kò sí èyí tí Ọlọ́run ò lè lò fún ògo rẹ̀. Ìwé mímọ́ ti ẹ̀jẹ̀ ó yé wa nínú ìwé orin Dáfídì, orin 127, 127. Ẹsẹ̀ 3 ó ní, kíyèsí àwọn ọmọ ní ìní Olúwa, ọmọ inú sì ní èrè rẹ̀. Àwọn ọmọ àtọkùnrin àtobìnrin, gbogbo wọn pátá ìní Olúwa ni wọ́n. Ẹ má fojú kéré tàbí tínrín ẹnì kankan, torí gbogbo lọmọ. Níbi tẹ́kọ̀ọ́ wa tò ní parí sínú. Mo fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ ní ọjọ́ Olúwa tí ń bọ̀, ní ọjọ́ 29 oṣù kẹsàn-án 2024 yìí,
títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé. Àdúrà mi ni pé ńgbà bá ń kẹ́kọ̀ọ́ yẹn lọ́jọ́ Olúwa tí ń bọ̀, Ọlọ́run ó ṣí wa níyè jù báyìí lọ láti rí ìmọ́lẹ̀ òtítọ́ ọ̀rọ̀ rẹ̀, yóò sì ràn wá lọ́wọ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà títí tá a fi pàdé lọ́sẹ̀ tí ń bọ̀. Ire o, ire kàǹkà.